nígbà tí la wà tá a gbé ṣeré o nígbà tí rè o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko ẹ máa wo ètò wa lórí nígbà tí a dúpẹ́ ọlọ́wọ́n bò dojú ti ní nígbà tí la wà láfi ní alásà lọ́lásà alásà lọ́lásà kò lè bàjẹ́ alásà lọ́lá alásà lọ́lásà alásà lọ́lásà kò lè bàjẹ́ alásà alásà lọ́lásà alásà lọ́lásà kò lè bàjẹ́ alásà nígbà tí la wà tá a gbé ṣeré ètò wa ní àṣà wa ní ìṣẹ̀ṣe wa ní lọ́lásà alásà lọ́lásà àṣà wa jẹ́ ẹ máa jẹ́ ọwọ́lẹ̀ ẹ máa jẹ́ ọwọ́lẹ̀ ìṣe wa àṣà wa ẹ máa jẹ́ ọwọ́lẹ̀ ẹ máa jẹ́ ọwọ́lẹ̀ ẹ máa jẹ́ ìṣe wa àṣà wa ní ẹ máa. bóyá lẹ mọ̀ pé ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti fi òkùnkùn bójú wọ̀lú ẹ̀wà mi wá rí. wọ́n lọ sọ pé kọ́ tó bá lè dán ọmọlẹ̀ níbi ìjà tó lè dán ọmọlẹ̀ ní gbàgede lọ́ọ́ fi sọ̀kọ́. bẹ́ẹ̀ni ìgbà tó bá tó gbà níṣẹ́ bá lè àgbọ̀ mi kọ̀ọ̀kan tó bá tó kọ̀ọ̀kan ní jẹ bálẹ̀ lálòdù akọ tó bá gbọ́ nínú gbọ́ lẹ́yìn tó mọ̀ ṣe mẹ̀tọ́ tó jákì lójú ogun irú wọn ló lè sọ kó lóbe tó ń gbẹ́ lójú ogun. bó bá rí mi bó pọ̀ òrọ́kùnrin ó sọ ìfà ọkùnrin pàtàkì nì nítorí pé ọba ni mí o akíkanjú sì ni mí pẹ̀lú èmi ní ẹrù jẹjẹ tí ń bẹ ní gbogbo ilẹ̀kílẹ̀. ìjà ìgbéyàwó kò ń ṣe ìjà àkọ́kọ́ débi tí yóò fòrò bójú wa ojú táyé ojú gbangba láti fẹ́ mọ kólóbe ààyè tó wá sí sílẹ̀ fún yín tẹ́ bá níyàwó fẹ́ bí irú yín tẹ́ ṣe ìjọba aládé bá fẹ́ fẹ́ mi gbàgede iwájú ilé baálé wa lè bí àti yóò sì wà kó. bàbá alárìíyá ìgbà tẹ́ ẹ dẹ́kọ̀ àwọn ogan ẹ mọ̀ pé ẹ sọ fún mi ní Òṣogbo ni ẹ ti ní gbogbo nǹkan yìí wá bẹ́ẹ̀ wá ṣe wá dẹ́kọ̀ àwọn èèyàn kí ni àwọn ìrírí tẹ́ rí bẹ́ẹ̀ ṣe dẹ́kọ̀ pẹ̀lú ohùn tẹ́ kọ́kọ́ fi ń sọ̀rọ̀ nítorí pé tẹ́ bá kọ́kọ́ sọ̀rọ̀ nínú ohùn báyìí nínú àwọn kí ni ta ni ọmọ ilẹ̀ òkè àwọn ọmọ òkè. àbúrò ṣe máa ń pè wọ́n náà. àwọn aláwọn ọmọ ìlú òkè. sórí dídé ẹ̀kọ́ mi mo ti máa kọ́ wá ṣe ìfẹ́ǹtì fún àwọn èèyàn bóyá wọ́n pè mí fún wedding ni o àbí mo ti máa wá sẹ́kọ̀ọ́ àmọ́ ńgbà tí ó di 2012 àbí 13 àbí 14 ni. torí bàgbà ti dé. bẹ́ẹ̀ ni wá pọ́nlọ́ mi ò sì sí gbogbo ẹ̀ máa bí tó ń gbìyànjú àti sọ. kì í ṣe nǹkan tí mò ń sọ yẹn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún ara o mo bẹ̀rù agbára bàbá mo ti fìlà fọ́rọ̀. ọ̀pá dídọ. mo parí the Lord is my baba. ọ̀pá àwọn apárí àti mọ́ lówó. owó náà wà bí ṣẹ̀kẹ̀rẹ̀ owó wà tẹ́ bá ti lọ máa fún yín lówó. how many million your account? 30 billion. 30 billion. oníjó òye tọmọdé tàgbà tán kọ́ kí. ta ni ó sọ fóbìnrin láyé tá a wà pé tí n bá fẹ́ sọ fún ọ pé àlọ́ fi làásán 30 billion lákàn èló gan ni bọ́jẹ̀tì Nàìjíríà. kò yé mi ní o wọ́n á pariwo 30 billion 30 billion 30 billion 30 billion for the account o àkáǹtì ta nínú àwọn méjèèjì kò clarify rẹ̀ kò jòyè wa àbọ̀ rí pé gbájú ẹ̀ ní ó tún wá kọ́ débì kan níbi tó kọ́ dé tí kò fi wá yé mi gangan mọ́ 30 billion tó dákọ̀ àmọ́ bóyá dọ́là ni àmọ́ bóyá náírà ni àmọ́ bóyá sẹ́fà ni
torí tó wáyé pé 30 billion ṣèfà ní bíi 75 ní owó Nàìjíríà tòde jámọ̀ bẹ́tò. bàbá alárìíyá ẹ wo ẹ tí ì rí nǹkan kan pélébé nínú ọ̀rọ̀ àti ọ̀rọ̀ tí bàbá alárìíyá máa ń ṣe àwọn kọ́mẹ́dì tí wọ́n máa ń ṣe yẹn ẹ jẹ́ ká lọ wo díẹ̀ nú ẹ̀ náà tá a bá tún wá padà dé ẹ wo bó ṣe ń lọ ni bàbá alárìíyá ò lọ bí kankan àjọ máa wà bí oṣù kan lẹ́nu àjọ máa wà lórí ètò ní àjọ máa ṣe ṣòfò. àwọn ọba mélòó tí wọ́n ti jẹ lórí àpèrè yìí kẹ́yìn kó tó débẹ̀ kábíyèsí. gẹ́gẹ́ bí ìtàn bàbá wa tó tẹ ìlú Ìdó sọmọ gẹ́gẹ́ bí ọmọ ọba láti Ilé Ifẹ̀ gbogbo nǹkan tí a fi ń jẹ ọba òun ni bàbá wọn ló kó fún wọn gbà yẹn so àwọn ni ọba àkọ́kọ́ tó kọ́ wà nínú ìlú yìí. mo lè mọ orúkọ wọn kábíyèsí. Ọláwá Ifẹ̀ Ọlọ́wá Ifẹ̀ yẹn làwọn là ń pè ní Ọlá Ifẹ̀ ń sìn àwọn ọba tún wà lẹ́yìn wọn àmọ́ bẹ́tàn ṣe sọ fún wa 1910 lẹ́yìn ogun kan tá à ń pè ní ogun Ọláwọ̀yìn ìgbà yẹn ni ó dàbí wípé ọba ó ti dúró kó tó wá di year 2006 tí olóògbé kọ́lọ́n kó foríjì wọn ọba àná ìyẹn Muritàlá Adébọ̀wálé Amọ́rẹ̀ tó jẹ tó ń gbèsè ní August 26 2008 so nídìílé nítorí ìdílé méjìlá ní nínú ìlú Ṣàṣà tó ń jọba. Èṣù nínú ayé mi ó dìgbà ó bọ́kà ti dánrán náà mi. Sugar, Well, everybody say your boo is back from her vacation. If you won't retire, oh yeah, stand at attention. I'm talking to you, you are respond. Èmi ọkùnrin mẹ́sàn. Jẹ́ kí n ti máa yá ẹgbẹ́ ní pápá. Bílẹ̀, mo fẹ́ tọ́ sí bẹ́bí pápá. Jẹ́ kí n débẹ̀ jọ, mo fẹ́ máa. Dollar rise, no rise, kò máa kàn mí kẹ́. Mo wò pé màmá fi lọ́kù lọ́lọ́ mi kẹ́. See all your girls in my. Ní ayé àtijọ́, àwọn ìyá wa àti bàbá wa wọ́n máa ń fẹ́ràn ara wọn dénú, wọ́n sì máa ń fẹ́ràn àwọn ará àdúgbò wọn pẹ̀lú. Ara àṣà àti ìṣe náà ni. Nínú àṣà àti ìṣe Yorùbá, èdè wà, èdè tí kò ní àmúlùmálà, èdè tó jẹ́ wípé tí a bá sọ sí ọmọ Yorùbá ẹgbẹ́ wa ó máa gbọ́. Ṣùgbọ́n tá a bá wo ayé ìsìn kò sẹ́ni tó gbọ́ èdè Yorùbá mọ́ nítorí pé àwọn òbí gan wọn kì í sọ èdè Yorùbá sí àwọn ọmọ ọmọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àrọ̀ yín ni ẹ má jẹ́ kí àṣà wa àti ìṣe wa kó lọ sí oko ìparun, ẹ jẹ́ kí a máa gbé àṣà wa ní àrùgẹ. bàbá inú sinimá wo gangan ni wọ́n ti fún yín ní àlàjẹ́ tá à ń pè ní lálùdé gan bàbá. kò sẹ́ni tó sọ mí lórúkọ yẹn fún ara mi ni mo sọra mi. fúnra yín ilé ètò lágbára ẹ̀yàn náà rẹ̀ fún akágbọ́. eré yìí náà là ń ṣe lọ́dún yẹn that was 1989. 1989. òun là ń ṣe lọ́dún yẹn táwa kò ń rí àṣà mi àti Yínká Quadri àwa ń lọ lórí títì àwa béèrè pé mo ní mo lórúkọ méjì kan tí n fẹ́ jẹun ó ní kí n sọ mo ní ọlá òní pẹ̀kun lálùdé ó ní kò sí tí ò dánu méjèèjì mo wá wò pé lálùdé yẹn òun ni mo tẹra mọ́ láti jẹ́ so wọn sọ mí súnà àdáyé sọ fúnra mi ni èmi mo sọra mi lóòkọ Ọlọ́run sì fàṣẹ síbẹ̀.